rí ikú Aritsekola àkọ́kọ́ tí Ọlọ́run rẹ̀ fò àti ikú ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ lórí express èkejì nínú ọgbà UI. ìjọ wọn fẹ́ pa ní orí express lójú ọ̀nà express tí a fún mọ́tò dáàbò ẹ̀ àbẹ́yìn ọ̀gbọ́ngbà náà. ikú alákọ̀ọ́kọ́ nù tí a sá lórí sá ní gbogbo ẹ̀ ọwọ́ tiẹ̀ ọwọ́ dùn díẹ̀ lára ọ sáré Aritsekola Ọlọ́run fọ̀run kẹ́ ọ sáré títí wọnú ilé kan ilé àlàpà. ẹ gbà mí ìkólẹ̀ abiyamọ ló ṣe ìyá kan ọ sáré ọlọ́rẹ̀ rápálápálá wa bẹ́ẹ̀ díẹ̀ wọ́n sáré wọ́n ń wá káàkiri. ta ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n pẹ́ Aritsekola làwọn ta ni jẹ́ bẹ́ẹ̀. nígbà ó di ọdún kan lẹ́yìn ìgbà tí Ọlọ́run rẹ̀ kú kúrò lórí ẹ̀ Ọlọ́run dúpẹ́ fún wọn nílé yẹn nìbàdàn bí yìí náà ni ó sì ṣe dáadáa pẹ̀lú àwọn ẹbí yẹn tí wọ́n protect ẹ̀. àwọn ọlọ́pàá ni wọ́n sáré tí wọ́n protect ẹ̀ tí ọ̀jẹ̀ wọn pàǹjọ́ náà tí wọ́n lé àwọn ọmọ ìjẹ̀ka yẹn lọ. tí UI lẹ́yìn ìgbà tí Abacha kú tán ni nínú ọgbà UI tíntìní lókù kí wọ́n pa Abdulaziz Aritsekola Alao. ìjọ tí wọn bá pa Abdulaziz Aritsekola Alao àwọn ọmọ UI náà ń ṣe nǹkan kan wọ́n wá invite ẹ̀ ó ṣàkọ́kọ́ rí i pé wọ́n ń su ìdí mọ́tò ṣùṣùṣù kó tó sọ̀kalẹ̀ wọ́n nà ká na this man no be him this. ẹ mọ̀ pé àwọn ọmọ yunifásitì kọjọ píjọ kan wọ́n mọ̀ sọ wọ́n ti ń fọwọ́ tọ́ra wọn pé bàbá yìí ó jẹ páànù ìyàlẹ́ ní òní là á pa síbí. èrò ti pọ̀ ńgbọ̀ yàtàgbára ọ̀ká kínní mọ́ wọ́n yípo mọ́tò limousine Aritsekola stress limousine àwọn Abdulaziz náà kọ́kọ́ lòun tí ẹ jọ̀rá lára rẹ̀ ńbàdàn kìí ṣe tòkunbọ̀rú ẹ̀ tẹ̀ ń gùn kí n wo stress limousine tí ẹ já ọ̀rá lára ẹ̀ ọwọ́ jẹ́ bulletproof bẹ́ẹ̀yàn bá jẹun kánú kò lè dálẹ̀kùn ẹ̀ tì ilẹ̀kùn gbìngbìngbìngbì nínú UI ńjọ́ náà Aritsekola níjọ́ tá a sọnù gágá lára yá ni ó ń gàn ọmọ ọ sọ̀kalẹ̀ ní juwọ́ sáwọn èèyàn ní rẹ́rìn wẹ̀sì láì mọ̀ wípé bọ́bá ipò dáfá tó kù léńjọ́ náà ni ababaláwo ọba sọ pé ọmọ lọ o ó débẹ̀ tán àwọn ọmọ UI ti yípo mọ́tò ẹ̀ àwọn àpẹẹrẹ àwọn ọmọ líle wọ́n ti gbègbèkúgbè sí ẹ lọ́kàn ẹni tí wọ́n jẹ́ wọn mandate wa àwọn tí wọ́n mú dání rè MKO Abiola tí wọn ò jó dórí àlééfà àwọn tí òjò débẹ̀ rí wọ́n yípo mọ́tò rẹ̀ bìrìbìrì. gbọ́ dẹ̀kan lóko burúkú yìí bẹ̀rẹ̀ pàpàpà we no go gree o we no go gree láàrin náà ṣùgbọ́n agbára jagbára lọ́njọ́ náà Aritsekola pé Aso Rock ó ti ṣẹlẹ̀ UI láwa o èrò gbọ́dọ̀ rin Aritsekola láà níbi ọ̀wà yẹn. IG pé kọmíṣánná pólíìsì Ọ̀yọ́ Ògùn àtẹ̀kọ́ ọyá eré tẹ́tẹ́ tí nǹkan bá Aritsekola là ń bẹ̀ ń dáràn ká tó ṣẹ́jú pé ọkọ̀ ọlọ́pàá mobile police gbogbo ẹ̀ ọwọ́nú UI àwọn alágbára ọlọ́pàá onígẹ̀gbẹ̀ngbẹ̀ngbẹ̀ wọ́n lé ní ogúnlẹ́gbẹ̀je wọ́n sọ̀rọ̀ àǹdí Aritsekola àwọn kan mú kinní kan lọ bí apẹ̀rẹ̀ báyìí bí kinní àṣà tí wọ́n fi ń jagun lójú ogun tí a bá lẹ̀ kó parararararara kinní ni wọ́n fi ń gbọ̀n bọ́ọ̀lẹ̀ wọ́n yípo Aritsekola títí tí a fi mú bọ́ọ̀nù ọkọ̀ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ yìí ọ̀gbọ́n ẹ̀yọ́ kẹ́ńtì ó gbé mọ́tò rẹ̀ ó kú bí wọ́n ó ṣe gbé mọ́tò rẹ̀ mọ́tò ní táyà rẹ̀ ò ṣeé jò bí irin ni táyà rẹ̀ ìjọ náà ni mo mọ̀ wípé Ọlọ́run dákun má fi jàǹbá ṣe wá àṣẹ bulletproof àṣẹ kòríyà gidi ní gíláàsì rẹ̀ ọ̀fọ́ wọ́n fọ́ gíláàsì bulletproof o. Abdulaziz Aritsekola kò kú lọ́nà méjèèjì ńgbà Ọlọ́run ti kọ́ wípé yóò fọ́ ọ̀rọ̀ rí kú ni wọ́n ní ìlú pa. ìyẹn ni kú Aritsekola tọ́lọ̀ ń kọ́kọ́ rẹ́ fẹ́ lórí ẹ̀ ọwọ́ kú ti bàbá Adedibu tí mò ń bá bọ̀ wọ́n mú bàbá sọ̀kalẹ̀ bàbá ẹ̀ máa sọ̀kalẹ̀ bàbá tiẹ̀ ti dáàrin àwọn jàmọ́ nígbà wọ́n rí i pé àwọn ọmọ àjẹ̀ká wọn tọ́ọ̀gì wọ́n ṣùrùbólé rẹ̀ ní ẹ̀dọ́gbọ́n mú bàbá lóòkè làlájà ń pẹ́ ẹgbà wá o àwọn tójú wọn ń bẹ́ ná pàràpàrà yìí àwọn eléyìí èsì èèyàn gidi o ẹ dákun ẹ ṣàánú wa o. wọ́n mú bàbá gòkè ńjọ́ náà ńgbà wọ́n dé àwọn àyùn ní àfi bẹ́ẹ̀ bá sọ bàbá kalẹ̀ lóko o. bàbá Adedibu fa tẹ́síbíyù rẹ̀ kékeré lọ́wọ́ tẹ́síbíyù kékeré bàbá Adedibu fà á lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní ka àwọn àyà kan ó kọ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ò ní gbọ́ kọ́mọ́ta ti wéré àtọlọ́pàá àti gbà àti gbogbo ohun tí ń sọ bàbá Adedibu ńjọ́ náà wọ́n di ojo gbogbo èèyàn rò pé ilẹ̀ ti laná mọ́ bàbá yìí
fa tẹ́síbíyù rẹ̀ lọ́wọ́ kí lẹ́ni kí n ṣe ẹ̀yìn ọmọ ẹ̀ wọ́n ní bàbá ẹ ká lọ ní èrò pọ̀ lọ bìbà àìrí bàbá Adedibu wọ́n mú wọn dé ìfònà títì wọ́n mú wọn dé títì ń bọ̀ lẹ̀ mú mi lọ láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn láàrin thousands àwọn tọ́ọ̀gì igi ní àdáni níbo lẹ̀ mú mi lọ àwọn tí wọ́n fẹ́ ṣe bí alágbára mọ̀lété ń jọ́ náà bàbá ṣẹ́jú sí wọn bí bàbá bá sì tún fìlà rẹ̀ ṣe ẹ̀jẹ̀bùrẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ bàbá ó níbi tí bàbá gẹ fìlà sí tí ọba fẹ́ wàhálà bàbá ti ní amọ̀ ṣe wàhálà o. kí ni bàbá yìí gbẹ́kẹ̀lé ṣé àlùwò ni yóò fi kojú àwọn èyí ni àbí òkìgbẹ́ bọ́bá lókìgbẹ́ sólè lókìgò òní láàmọ́ bí bàbá yìí ṣe lágbára tó òkè ò lè dúró igbó ò lè dúró kálukú wá fọwọ́ lẹ́rán wọn ń wòran ó kú bàbá Adedibu ọkọ lọ́hùn rẹ̀ ìyàwó ò lè tẹ̀lé ọmọ ò lè tẹ̀lé wọ́n garùn wọ́n wo bàbá lọ́ọ̀kan ẹkún sọ nínú ilé ha ṣébi bàbá yìí ó parí ayé ẹ̀ sí ni wọ́n mú bàbá dédi sáínbọ̀ọ̀dù kí n ló dé kí n mo ṣe bàbá ń jẹnu wújáwújá tí ń pe àwọn àyà kan pẹ̀lú tẹ́síbíyù rẹ̀ kéke wọ́n débẹ̀ wọ́n ní bàbá o ẹ wò kè sáínbọ̀ọ̀dù Abiola tẹ̀jọ́ wọlé nì Abiola tó wọlé tẹ̀jẹ́ wọn ó gbé mándéètì rẹ̀ fún wa ní gbogbo òbó wa tẹ̀jẹ́ wọn kàrí. bàbá ní ẹnìkan nú wọn kábíyèsí Olódùmarè ó ní dọ̀bálẹ̀ bàbá ló wí bá òun fún. dọ̀bálẹ̀ tí kì í bá ṣe àánú Ọlọ́run jọ náà ntọ́sí yẹ tí wọ́n ní lọ́kàn ni pé wọ́n gbá bàbá létí wọ́n rèé bàbá ń káfà ilẹ̀ gbà gbọ́n àánú Ọlọ́run pọ̀ ẹnìkan ò lè fọwọ́ kàn. sí alálàáfà ọ jẹ́ fún bàbá Adedibu ńjọ́ náà láàrin ogunlọ́gọ̀ èrò bàbá dọ̀bálẹ̀ bàbá sì gbọ́n tí wọ́n wí bàbá sì dọ̀bálẹ̀ ẹni máa tọrọ àforíjì lọ́wọ́ sáínbọ̀ọ̀dù máa tọrọ àforíjì lọ́wọ́ Abiola Allahu Akbar bàbá ṣe bẹ́ẹ̀ ntọ́wá yanilẹ́nu ni wípé àwọn tí wọ́n mú bàbá wá láti inú ilé lára wọn náà wọ́n tún sin àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn bíi Mewa wọ́n yàn wọ́n pé kí wọ́n tún sin bàbá wọlé padà nǹkan kan báyìí wọn ò fọ́ kagbádà bàbá wọ́n sì dá bàbá padà sínú ilé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o àròtọ́lọ́ máa yín láàánú o bá tẹ̀ ṣùgbọ́n tẹ̀ mú gò tẹ̀ má dá tẹ̀ mú gbogbo ẹ̀ tẹ̀ wálé àròtọ́lọ́ èyí tí mo bá débẹ̀ ni wípé àánú làwọn méjèèjì ṣe